ẹ̀yin fanatic Islam ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kó rí yín pé tẹ́ ẹ bá fẹ́ ká lẹ̀ yín lóko pa àwa ti dá yín mọ̀ bẹ́ẹ̀ ni ẹ fi àwọn oníṣẹ̀ṣe lẹ̀. bí mo ṣe bá yín sọ̀rọ̀ àwọn pípù yìí wọ́n ti padà yìnbọn fún àwọn ọmọlẹ́yìn Sunday Igboho. ipa wo lẹ́yìn mùsùlùmí gan ti kó lórí ọ̀rọ̀ yìí ṣé ẹ wọ́de ni gbogbo bóyá ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ọ́ ṣe bí ẹ bọ́ síta time march fún peace to reign ní Palestine àti Iran ẹ lọ́mọ ìyá yín ni wọ́n ti yín ta. àwọn màálù yẹn ló máa dà síta lálẹ́ mọ́tò tó bá ti ń bọ̀ báyìí wọ́n á da màálù sí wọn níwájú táwọn yẹn bá ti lè tẹ búrẹ́kì báyìí wọ́n á kidnap wọn. ọba obìnrin ti yarí olórí ọ̀rọ̀ insecurity náà ni wọ́n ní níbi tá a dé dúró ọ̀rọ̀ insecurity kò ṣe dúró wò mọ́ àwọn náà ti tọwọ́ lébọ̀ kí ní ta. ló wá ṣẹlẹ̀ wọ́n ti pe gbogbo ṣú àtàjẹ́ tó ń bẹ ní Edo State àti Delta wọ́n ní oníkálukú ó yá àsìkò táwa yẹ mú gbogbo ẹ̀dá gbogbo agbára yín jọ ẹ̀yin oníṣẹ̀ṣe ó yá ẹ máa bọ̀. ẹ wá bá wa béèrè lọ́wọ́ nọ́dánà kí ló fa ẹkún kí ló dé tó jẹ́ pé anything tó bá máa move Nigeria forward tí àwa Nigeria citizen tó máa benefit wa nọ́dánà are always against it ẹ fúnra wa ọmọ Yorùbá. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. Yorùbá bọ̀ wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o àwọn ẹ̀yà Ìgbò àti àwọn kan lápá abìkan wọ́n ti gbáradì báyìí o láti jẹ́ kí ètò ààbò kó gògò láyà wọn pàápàá jùlọ nípa bí àwọn agbésùnmọ̀mí ṣe darí sí apá ilẹ̀ wa níbí yìí ìyẹn ní apá Yorùbá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí gbé kúkúrú àti gígùn bẹ́ẹ̀ náà ni àwọn oníṣẹ̀ṣe ti jáde gbayagbayà ìyẹn láti mọ ohun tí ó tọ́ tá a ṣe gẹ́gẹ́ bí àṣà àwọn baba ńlá baba wa tó bá di pé ogun fẹ́ wọ̀lú àbí àwọn wàhálà kan fẹ́ ṣẹlẹ̀ láwọn agbègbè kan láyé àtijọ́ wọn a máa yanlẹ̀ wọ́n á sì máa bi àwọn ọ̀rúnmọlẹ̀ léèrè àwọn ìgbésẹ̀ àgbẹ̀ níbẹ̀ ni Yeye Dara ti jáde láti fi àwọn fọ́nrán kan hàn wá níbi tí àwọn ẹ̀yà kan ti ń jáde láti bẹ Olódùmarè àti ohun tí wọ́n gbàgbọ́ lọ́wẹ̀ láti má jẹ́ kí ohun búburú tàbí ìjínigbé kó wọ agbègbè tiwọn ṣùgbọ́n ṣá ohun tí Yeye Dara ń tẹnumọ́ náà ni pé àìnífẹ̀ẹ́ àti àìfìmọ̀ṣọ̀kan ilẹ̀ Yorùbá òun náà ló ń kó wa sí wàhálà níbi tí wọ́n ti fò ṣàkíyèsí wípé àwọn kan gbógun ti Sunday Igboho lórí ìgbésẹ̀ tó gbé pàápàá jùlọ nípa bí àwọn agbésùnmọ̀mí ṣe lọ sí ìlú rẹ̀ iyún ní Ìgbòho láti lọ jí obìnrin aláboyún kan gbé nínú èyí tí wọ́n ní àwọn máa gba 300,000 tí Ìgbòho sì lọ ọbẹ̀ tó lòun fún wọn ní ultimatum ọjọ́ méjì nínú èyí tá a gbọ́ pé wọ́n máa ti dá obìnrin ọ̀hún padà àti àwọn kan tí wọ́n jí gbé ìyẹn ní àgbègbè rẹ̀ ṣùgbọ́n ṣá o àwọn ẹ̀yà tí wọ́n jẹ́ ẹ̀yà Fúlàní ti sọ wípé àwọn ń fi àsìkò yìí bá Ìgbòho wí o pé àwọn wọ̀ ọ̀nà ẹ̀ wípé gbogbo rádàràdà tó ń ṣe níbẹ̀ yẹn pé kó má gbìyànjú láti pa Fúlàní kan o wípé bí Ìgbòho bá ṣe bẹ́ẹ̀ tó bá pa Fúlàní kan àbí ẹ̀mí Fúlàní bá ti ọwọ́ ẹ̀ bọ́ wípé àwọn pa Ìgbòho dín ní o àti pẹ̀lú wípé wọ́n ní Ìgbòho ti tọ́rọ̀rọ̀ nírù wípé àwọn ò sì jẹ́ kí àwọn Yorùbá kó gbà Iye Kowé ti wá jáde wípé lórí ọ̀rọ̀ yìí àfi kí ọmọ Yorùbá múra dáadáa ni o wọ́n ní àti ẹ̀gbọ́ wípé àwọn tí wọ́n jó nígbàgbọ́ tiẹ̀ protest nígbà náà wípé àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí pé ṣe ni wọ́n dákẹ́ o tí wọ́n sọ nǹkan kan lórí ọ̀rọ̀ ọ̀hún wípé nígbà tí ọ̀rọ̀ Iraq ṣẹlẹ̀ àwọn mùsùlùmí jáde pé ọmọ ìyá àwọn ni wọ́n ń pa tí wọ́n sì ṣetán wípé láti gbógun ti àwọn kìrìsìtẹ́nì pàápàá jùlọ àwọn USA wà ní lórí èyí tó ń ṣẹlẹ̀ yìí kí làwọn mùsùlùmí ṣe oníṣe ni wọ́n fọwọ́ lẹ́rán o nítorí pé wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe yìí láti jagun gbalẹ̀ gba ẹ̀sìn Islam ní ti láti Islamize orílẹ̀-èdè Nàìjíríà nínú ẹ̀ ni wọ́n ti sọ fún wa wípé Bọ́lá Ahmed Tinubu gbìyànjú púpọ̀ láti jẹ́ kí state police kó wà yẹn láti jẹ́ kí ètò ààbò kó wà ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ibi tí wọ́n ti fi àwọn fọ́nrán ọ̀hún àti wọ́n ṣe páàsì bíìlì ọ̀hún hàn níbẹ̀ náà ni wọ́n ti sọ pé Gbajabiamila ó náà mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n mà kówó jẹ láwọn ibìkan nínú èyí tí wọ́n ti ní kàn wò ó ẹ tún wá gbọ́ ohun tí Lady K sọ ní títì ẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ mọ̀lúù tí àwọn Fúlàní máa ń dà sórí títì yìí wípé a ní láti ronú nípa ẹ̀ o wípé wọ́n á da mọ̀lúù sórí títì láti fi jẹ́ kí mọ́tò kó tẹ bírèkì pé tí mọ́tò wọn bá tẹ bírèkì tán pé ṣe ni wọ́n á dà wọn dúró tí wọ́n sì gba àwọn èèyàn tó wà ńbẹ̀ tí wọ́n kó wọn lọ sínú igbó ó ní àrọ̀ ọgbọ́n tí wọ́n ń dá lélẹ́yìí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àṣírí wà ńbẹ̀ èyí tí Yeye Dara àti Lady K tú nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sì fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá ó wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tí ẹ̀yin ń gbọ́ wa ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ ni bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ ká náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé o láì tí aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ó ní ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já ṣíà ẹ̀ ọgbọ́n tí àwọn Fúlàní tó ń dá láti máa jí àwọn èèyàn gbé nípa bí wọ́n ṣe ń da màálù sórí títì láti dá àwọn èèyàn dúró àti pẹ̀lú ìgbésẹ̀ tí Bọ́lá Ahmed Tinubu ń gbé láti dá ọlọ́pàá agbègbè sílẹ̀ àti pẹ̀lú ohun tí àwọn èèyàn ń ṣe nípa láti ní ẹ̀ṣọ́ ààbò fúnra wọn àti ní agbègbè wọn bí wọ́n ti ń bẹ Ọlọ́run wọn lọ́wẹ̀ láti gbà wọ́n lọ́wọ́ ìjínigbé èyí tó gbogbo láàrin wa ẹja máa bí tòun bọ̀ ẹja ṣe àì ẹja pẹ̀kálẹ̀ ẹ subscribe síbẹ̀ ìtàgò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹja máa bí tòun bọ̀. ìwọ lọ wo gbogbo àwọn Islamic country tó bá wo
all over the world Islamic country ni wọ́n jẹ́ refugee jù tí wọ́n káwọ́ sókè tán jà dúró káàkiri ní western world tí ò ń ṣe Islamic world. Bó bá dé ti débẹ̀ àwọn gangan ni wọ́n tún máa pollute ibẹ̀ wọ́n á fẹ́ kí country ẹ̀ kó dàbí ti ibi tán ogun ti lé wọn kúrò. Their leaders, their sponsors, and their political sponsors, they will never come out to condemn it. But the moment they see that something is coming that want to block their agenda and their Islamization agenda, they will move very fast to stop it. Now that the president has sent the bill to National Assembly for approval, it will be approved. They will pass the bill, whether the Fulani jihadis like it or not. It will be passed. Your agenda, your hidden agenda to Islamize this country will not work. Listen, tẹ̀lé mi wá wo bí àwọn ọmọ Benin wọ́n ti ń lọ sórí òkè etí odò inú Yemọja Ògùn everything insecurity mo ní Yorùbá ti jẹ́ o a ò sún mọ́ o àsìkò tán àwọn ọ̀nàdẹ́ náà máa gbà bẹ́ẹ̀ sí lélẹ̀ tẹ́lẹ̀ mi. àwọn èké bàbá náà ẹ̀jẹ̀ náà ẹ̀yà fi ẹ̀jẹ̀ ìpẹ́dígbe wẹ̀ àkẹ́tẹ́ náà kí àná ẹ̀yà fi ìpẹ́dígbe ọ̀nàgà ẹ̀ Thursday kùsọ̀là lọ́dẹ July 2nd wàyí àgbégbégbé wàá dẹ̀lẹ̀ gbé rí ẹgbẹ́ èmi tàbí ànúwárí mẹ́ wó pé nàyà kàmẹ́ nàyà sí aká nàyà sí yóò ṣèrè yà fẹ́fẹ́fẹ́ wàrí bíé yàrá nàbẹ́ yà kàmẹ́ yọ òbíárí náà òkòrí náà ẹ̀dọ́ náà èrò náà èmàlìjí yàké o ń yẹ ìyàsẹ́ pé màlìmí fi ẹ̀ èmà tó gbá dání ilé níyàn ní ẹ̀yà dúẹ́kì náà yà gbégbégbé ọ̀rùn wárí ọba o ra ó lápá náà balẹ̀gbẹ̀ náà ìyàsẹ́ pé ní adáwẹ̀ mùgbọ́n náà retí ẹ̀ vigilante náà ababe ògùn èèmọ̀ dání ya fẹ́fẹ́fẹ́ àádọ́ kàmíyàn mi náà àtúnú dáyàn the July 2nd Thursday ẹ̀dẹ̀ náà yà fi ẹ̀dẹ̀ náà dẹ́rì ọ̀. We are on a journey of visitation to 21 River and we are at the river number 17. We are here at Igbaron. Here at Sapleru. Let's give our prayers and blessings to you all. We will come and talk blessings to you all. We are at the number 14 river. Blessings and open doors begin to happen in your life. Ó ti ṣẹlẹ̀ nìyẹn. Báyọ̀ ọlọ́pàá bá ṣe ń ṣiṣẹ́ kò dí anybody lọ́wọ́ ẹ foníṣẹ̀ṣe lẹ̀ ẹ̀yin fanatic Islam ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kó rí yín pé tẹ́ ẹ bá fẹ́ ka lẹ́yìn ló kó pa àwa ti ń dá yín mọ̀ bẹ́ẹ̀ ni ẹ fi àwọn oníṣẹ̀ṣe lẹ̀ ẹ̀yin Kristẹni àti ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ yín ká má ṣe Ọlọ́run àti Pentecostal àti CNS àti sẹ̀lẹ̀ láfítà tí mo pariwo ọ̀pọ̀lọpọ̀ àwọn prophet and prophetess ni mo bá sọ̀rọ̀ ẹ̀kúṣẹ́ wọ́n jáde ní ìjẹta bíjẹrin àwọn Nigeria Union of Teachers ní Ọ̀yọ́ State wọ́n bá gbogbo wọ́n ṣe protest peaceful one wọ́n dẹ̀ ní ńlá bàbá Mákindé má rò wípé a ti gbàgbé àgbàgbé ẹ má fi àwọta géèmù ẹ rí pé gbogbo wa la ranjú mọ́ yín afẹ́mọ́ bí gan tó jẹ́ àṣírí nídìí ọ̀rọ̀ yìí torí àṣírí ti wà ń bẹ̀. Ẹ jẹ́ ká mọ́nítọ̀ Mákindé kò ń ṣe kó wá dọ̀la kó sọ wípé ẹ ti ìgbà kan sọ wípé dandan nǹkan tó béèrè fún ní sàríà kíní kan tó béèrè 1 billion ẹ ti padà lọ fún wọn ẹ ti ṣe kíní kan àwọn ọmọ yẹn ò ní wà ń bẹ̀ yẹn ti this very moment kẹ́ padà lọ ṣe nǹkan tí gbogbo everybody sọ pé lá àfẹ́. Ipa wo lẹ́yìn mùsùlùmí gan ti kó lórí ọ̀rọ̀ yìí ṣé ẹ wọ́de ni gbogbo bóyá ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ọ́ ṣe bí ẹ bọ́ síta time march fún peace to reign
ní Palestine àti Iran ẹlọ́mọ ìyá yín ni wọ́n ti yín ta wọ́n wá ń pa yín ní wọ́n pa kúkúrú wọ́n pa gúngùn ẹ sásá bẹ́ẹ̀ ẹsẹ̀ rú wá ń bà yín ẹ lè máàṣì fún ìran yín ẹ lè máàṣì fún ayé ara yín abẹ́ẹ̀mọye mùsùlùmí tán ti pa àbòsí bá ti ọ̀pọ̀lọpọ̀ yín jẹ́. Yorùbá jí máa sùn tó o bá ti wá rí mi tí ì rí Christian kankan tó ń gbógun ti oníṣẹ̀ṣe tó ń condemn support wọn lórí ọ̀rọ̀ insecurity àwọn fanatic àwọn gúmi ilẹ̀ Yorùbá nìkan ni mo rí tó ń condemn wọn tó sọ pé wọ́n ṣe pé Ṣàngó wọ́n ṣe pé àrá wọ́n ṣe kinní kan ṣe bẹ́yìn náà ní tírà torí yóò bá burú tí ìfún yóò bá lọ torí ó máa mépèdè this time around tí ìfún yóò bá lọ ṣe bẹ́ẹ̀ ń di tírà ṣe bẹ́ẹ̀ gbé Quran dání ṣe bẹ́ẹ̀ sọ fún wa wípé kò sí nǹkan tá a pe Quran sí tí ò ṣe kí ló dé tẹ̀yin náà fi Quran kẹtì ìbọn àti tírà kẹ jókòó sórí awọ kẹkẹ gbogbo àgbààgbà mùsùlùmí kẹ bẹ̀rẹ̀ sí ní kẹ yá aláwọ̀ àbí kẹ ìtẹ́ bá jókòó tẹ̀ lẹ́ẹ̀kì ń wóorùn ẹ lọ ṣe kó tú wọn sílẹ̀ you have no right or whatsoever láti attack àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá àbí bàbá ẹlẹ́bùbọn àbí bàbá wa onírìṣà gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe pátápátá ni wọ́n ń ṣe bí oníṣẹ̀ṣe bá ń ṣe tiwọn oníṣẹ̀ṣe nìkan kọ́ ló ń gbélé Yorùbá tó ń jọlá ilẹ̀ Yorùbá ìjọmọ Yorùbá ẹ̀yin mùsùlùmí ẹ bọ́ta tí ìrì yín ká ẹ má ṣì fún wọn ẹ ti má ṣì fún solidarity àwọn ìlú onílùú tẹ̀ benefit ń bẹ̀ ṣùgbọ́n ikú ń pa yín nílẹ̀ Yorùbá ẹ̀rù ń bà yín ẹ̀ lè má shame on you àti ìdá yín mọ̀ ẹ ti mọ̀ pé lọ́dọ̀ tèmi àjàjẹsìn ṣùgbọ́n òtítọ́ tó wà ń bẹ̀ la máa sọ tó bá wá rí kó dùn ẹ ìwọ náà bá àwọn àgbààgbà ilé kéwù ẹ sọ̀rọ̀ ẹ bọ́ síta kẹ́ ẹ máṣ àbí wọ́n sọ pé ẹ̀yin tẹ́ ẹ lè máṣ fún ìlú onílùú tí ẹ benefit anything bẹ́ẹ̀ ikú wá pa yín ní ó wà lẹ́nu ọ̀nà yín ó rò pé tó bá jáde tó travel nìkan nọ́mbà wà bẹ́ẹ̀ ó rí ọ̀pọ̀lọpọ̀ tó ti jí gbé tọ́pa tí wọ́n wọlé tán lọ bá tán dáná sun mọ́nú ilé mọ́nú ṣọ́ọ̀ṣì mọ́nú mọ́ọ̀sì dúró síbẹ̀ kó máa ṣàbòsí àsìkò tábòsí á pa ọ̀pọ̀lọpọ̀ yín lélẹ̀ ṣé àwọn pé àbòsí yẹn ni ọ̀pọ̀lọpọ̀ Yorùbá mọ̀ ṣe eye service ẹ tó ti eye service bọ́ ẹ ti bìlíìfù tẹ bá bọ́ síta bóyá ìbò àbí ìkọ̀kọ̀ tó ń gbà lọ́wọ́ bàbá lékéwú àbí àwọn kan wá bínú àbí kìnìkan ó jẹ́ ju ẹ̀mí any little support tó bá fi sí ọ̀rọ̀ insecurity láti support gbogbo àwọn tó gbé dání ó ṣe dànù kan tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí original ọmọ ọkọ ilẹ̀ kóòtù ilẹ̀ Yorùbá òun ló ṣe máyè kan fẹ̀sì dì ẹ́ mọ́lẹ̀ jàfẹ́ mi tó bá wà láyé tó wà láyé tó lálàáfíà ló rántí kí ni ẹ̀sìn àwọn tí wọ́n ti pa nísìn àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe ṣọ́rántí ẹ̀sìn mọ́ òkè jòkó síbẹ̀ kó má ṣe ranù lọ́mbẹ̀ lọ́rọ̀ kan ṣá ọba Ọ̀bìní wọ́n ti ọwọ́ lébọ̀ ọba ti Olú of Warri àwọn náà ti accept traditional ni wọ́n ti bọ̀ àwa Yorùbá àwọn lọ́balọ́ba wọ́n ti ọ̀rọ̀ tradition ìṣẹ̀ṣe wọ́n ti bọ̀ àwárí ẹ̀yin ọmọ fanatic ìran Fúlàní tẹ̀m̀bẹ̀ láàrin àwọn fámìlì Gúmi ẹ̀ wá ń kọ̀dẹ́mu wọn bí irú Gúmi Olúwo àti brọ́dà ó wá di kí ló dé ó wá fìkanra mọ́ wọn kẹ́ ẹ lè mọ̀ state police yóò lè dùn mọ́ wọn nínú lórí ọmọ yìí pé tí wọ́n ti ta tó wá rí ọ̀rọ̀ state police yẹn iṣẹ́ wà lọ́wọ́ ìwọ àtẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa la máa sọ wípé kéde kan igbá kan iṣẹ́ ti wá bẹ̀rẹ̀ máa gbé e ṣépè Ọlọ́run aláwàláì máa gbé eré tí ò bá di gọ́fúnà state ẹ̀ mú Peter Abade tó jẹ́ pé federal nìkan ni gbogbo yín máa ránṣọ mọ́ ṣe rí pé bàbá Tinubu ti ṣiṣẹ́ tiwọn ti state ló kù sí ẹ jẹ́ ká máa pariwo mọ́ gọ́fúnà kó má lọ mú èèyàn tí ó wà competent láti kó wọn síbẹ̀ àbí láti fi ṣe commissioner wọ́n ti fún wọn lágbára nísìnyí kò sí pé Mákindé èmi ò lágbára mọ́ àwọn tó wà competent iṣẹ́ tó kù táwọn aráàlú ta ní láti ṣe pẹ̀lú gọ́vnà kí iṣẹ́ bàbá Tinubu lè yọ nìyẹn torí ọ̀pọ̀lọpọ̀ gọ́vnà ni wọ́n ṣe fẹ́ kí iṣẹ́ bàbá yẹn kó yọ tó bá wá rí bẹ́ẹ̀ ó yá dìde tí n bá rí ẹ tó protect gọ́vnà yẹn àrà pa ẹ́ àsìkò tá a fẹ́ dá èèyàn ọmọ àlèmọ́lé. Pivot ó yá tẹ̀lé mi wá wo fídíò. So, Northern Nigeria rejects state police as Tinubu sent bills to National Assembly for urgent consideration and approval. The onus is that why will they be rejecting state police? I don't understand because you suffer a lot of insecurity in the north. Look at what happened recently, I think last week, in Plateau State. Fulani jihadists invaded a community where they unalive a number of persons in that community. And you see these guys called Fulani jihadists and their leaders, their sponsors and their political sponsors, they will never come out to condemn it. But the moment they see that something is coming that want to block their agenda and their Islamization agenda, they will move very fast to stop it. Now that the president has sent the bill to National Assembly for approval, it will be approved.
They will pass the bill, whether the Fulani jihadists like it or not. It will be passed. Your agenda, your hidden agenda to Islamize this country will not work. That is why, right from time, the Tinubu politics, right from time, if you watch it very well, he has been trying to dismantle the northern hegemony of this country. The likes of El-Rufai, the likes of Kwankwaso, Shettima, the likes of Atiku and Co. Tinubu has relegated their career to the extent that this guy cannot come out to talk. If not, they will have come out to challenge this bill. The Areva group or any other group in the north will be so powerful to challenge this bill. And if you look at it very well, Tinubu made sure that their hegemony was decimated and crushed before he passed, I think, the tax bill. Before he passed the tax bill. And later now he's passing the state police bill. And it will be approved. The proposed legislation seeks to amend relevant provisions of the 1999 Constitution to create a legal framework for the state police across the federation. So the good news is that all the southern states, they agree with National Assembly on this matter. And we have seen a number of reactions online. For example, like this one, he said, is that the answer? With all the army, police, and air force we already have, how effective have they been? The dangers of state policing will be when one party or politician starts believing that the state police belongs to them. The society must be matured enough for this. Another one reacted. He said, oh God, they want to amend the constitution to fund more terrorists. Nothing you won't tell me. That's good, more point to Yorubas and Hausa. Another one said, I am so glad to hear this. Kudos to Mr. President. God bless you and God bless Nigeria. This one reacted. On a things in a play, Tinubu is here to correct the mistakes made from independence. Right from the foundation, he won't be able to fix Nigeria completely in 8 years. Trust me, no one can, but he has and will continue to make changes that will set Nigeria on a path of greatness. This one said, state police is not compulsory for all states. Only state that want it and can afford the cost should have it. Number 2, he said, re-abuse, go and wake up your state House of Assembly to effectively conduct oversight on your governor. Nigeria will not be Islamized. You have been looking at Nigeria to become Iran so that we can have one supreme leader somewhere in the caliphate. God punish all of you. Nigeria will not be Islamized. We are looking at 24 states to sign this bill. I think 6 states from Southwest, 6 states from Southeast, 5 states from Southeast, 6 states from Southeast, and 5 states from South. 6 plus 6 plus 5, making it 17. We know that Tinubu has conquered the southern part of Nigeria somehow. And we are looking at 7 states from the middle belt and to the north to sign to complete 24 states. Once they sign this bill, it will be passed so that every state can now manage their security. So the agenda to infiltrate other communities, other local government of other states to Islamize this country will be crushed. We have seen some reactions online from the Fulani jihadists talking about they don't want it, they want it, in all of that. We don't care. So as captioned on the Punch newspaper, Tinubu sent state police amendment bill to Senate. President Bola Ahmed Tinubu has transmitted a constitutional alteration bill seeking the establishment of state police to the Senate. The Senate President Godswill Akpabio made this known during Tuesday plenary, adding that the Senate will consider the constitutional amendment bill on Wednesday, which is today. Akpabio also announced that the states have promised to consider the state police bill on the same day once they receive it. Lastly, this one said, what happens to those 2 governors who don't believe in state police? They may decide not to even create one. The attention will now shift to the adaptation of state police. Each intended state will now implement within the confines of the constitution, blah, blah, blah. So this one said, gradually power is moving closer to the people. States will control their security personnel and citizens in Ikperu won't wait for Abuja to protect them. That is what Baba Buhari refused to do. Now, what I feel is that once these state police bills have been approved, each state will now be responsible for their own security. At last, we won! Mo mọ̀ pé kò ní jẹ́ lójú. Alẹ́ yan ọmọ Yorùbá ẹ ti lè ṣọ̀tẹ̀jù. Tó bá yẹ pọ́rọ̀ yẹ bí mo ṣe ń ṣe láti jẹ́ ọjọ́ tí mo ń ṣàlàyé left right center, wàá mọ̀ wípé àwa la lọ́wọ́lọ́wọ́ tó wà yìí south ló ní sí ọwọ́ ẹ̀. Tí northern bá fapá járí tán fẹsẹ̀ jọlẹ̀, kí ló dé ṣé wọn kidnap ni? Ní ìgbà Buhari brother àwọn kí ló dé tán ṣe? Ǹjẹ́ o mọ̀ wípé àwọn northern ti fárígá pé irọ́ àwọn ò support ṣùgbọ́n ilẹ̀kùn ti mú wọn lọ́wọ́ because number of the people that voted in support of state police ó ti supersede pé kí northern sọ wípé àwọn ò fẹ́.
out of how many states ta ní ṣé pọ̀ lẹ́kùn mú wọn lọ́wọ́ bàbá Tinubu ṣe léyìí orí ṣe yes wà á tún ní kí ni nítorí ṣe táwọn ṣe rí ààrẹ ní kí ló dé tí Jonathan ò ṣe wọn kó àwọn ọmọ Chibok girl lọ a ní ẹ̀fọ́ tẹ́lẹ̀ ẹjẹ́ àṣewòtán bàbá Tinubu látọ̀dọ̀ tèmi Yeye Dara kò wé àti gbogbo àwọn olólùfẹ́ mi àti gbogbo àwọn ọmọ kóòtù àjíire ẹ kú iṣẹ́ ẹ ṣe gan ni ẹ kú àgbàlẹ̀ wa ó àmọ̀rè lára wọn ni ṣé nọ́dánà ni ẹni torí mo jókòó mo wò kí ló lè máa fa ìbínú àfapá jẹ́rí àfẹsẹ̀ jọlẹ̀ lórí state police èyí tí bàbá Tinubu ṣe mo ní ẹjẹ́ akíkú iṣẹ́ kó bá tún lè lísì sí gbogbo ilé tó kù tá a fẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ní ẹsẹ̀ sọ òun nìgbín gọ̀pẹ́ mo sọ nínú live video mi wípé tó bá wẹnu ilẹ̀ tó wẹnu ọkọ̀ wò gbàtà ti gba independent Nàìjíríà ti kẹ̀sínú àwọn expect abracadabra lọ́wọ́ Tinubu gbogbo àwọn tó ti jẹ lọ kí náà rí ṣe ṣánṣe ọ̀pọ̀lọpọ̀ kan tó ṣe yìí ṣé wọ́n ṣe bọ́n bá ń bẹ̀ kí ló dé tán débẹ̀ tán pamọ́lẹ̀ ilé tán máa mú iṣẹ́ yẹn ṣe ṣùgbọ́n nígbà tẹ́ni tó rí pé tó mọ̀ nǹkan tó ń ṣe tó débẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣe kì í ṣe yàjóyàjó yẹn náà mọ̀ wípé àṣẹ lóòótọ́ náà jẹ́ president Nàìjíríà ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó yẹ pé wọ́n ní láti pàṣẹ bíìlì yẹn tí àwọn House of Assembly ò bá lọ́wọ́ sí àbí some other things kò lè ṣeé ṣe ó ṣáà ti wá ṣeé báyìí ó dẹ̀ ti ń gbáláyé lẹ́nu brother wa yẹn out of 27 states about 17 states ni ó ti win ni wọ́n vote in support of state police ẹ wá bá wa béèrè lọ́wọ́ nọ́dánà kí ló fa ẹkún kí ló dé tó jẹ́ pé anything tó bá máa move Nigeria forward tí àwa Nigeria citizen tó máa benefit wa northerners are always against it ẹ fúnra ọmọ Yorùbá ẹni ọmọ Yorùbá tẹ bá rí ilẹ̀ Yorùbá tó bá ti tó ń against nǹkan tó ṣẹlẹ̀ yìí àjẹ́ Fúlàní ẹjẹ́ àfúnra dó ọ̀pọ̀lọpọ̀ àlàyé sì wà nínú ọ̀rọ̀ yẹn àbí kò yé wa ṣùgbọ́n màá wá àwọn tí ọ̀rọ̀ yé dáadáa ó máa ní láti pàdé mi lórí show ní next show tí mo máa ṣe lọ́la ọlọ́àmúwàjọ́lá lọ lórí live show a máa kó àlàyé ọ̀rọ̀ yẹn láti ṣe sílẹ̀ torí mo mọ̀ pé nídìí àlàyé nǹkan gan tó há síbẹ̀ àti oríṣiríṣi àtúpalẹ̀ pẹ́rẹ́pẹ́rẹ́ bẹ́ẹ̀ ni kí ló dé nọ́dánà tá a bá ń sọ fún yín pé àwọn nọ́dánà náà hò Nàìjíríà tó pẹ̀gẹ̀ sójú kan torí àǹfààní wọ́n fẹ́ kí Nàìjíríà kó dàbí Iran wọ́n fẹ́ gbé gbogbo agbára Nàìjíríà lé ọwọ́ sultan ìwọ lọ́wọ́ gbogbo àwọn Islamic country tó bá wo all over the world Islamic country ni wọ́n jẹ́ refugee jù tí wọ́n káwọ́ sókè tán jadúró káàkiri ní western world tí ò ń ṣe Islamic world wọ́n bá dẹ̀ ti débẹ̀ àwọn gangan ni wọ́n tún máa pollute ibẹ̀ wọ́n á fẹ́ kí country ẹ̀ kó dàbí tìbí tán ogun ti lé wọn kúrò ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ti ṣe o very soon a máa bẹ̀rẹ̀ sí ní dójú ọ̀gbagadè tá a máa bẹ̀rẹ̀ sí ní tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ṣùgbọ́n wàá ti máa gbọ́ wípé látẹnu mi pé tó bá ti ń gbẹ́nu lé June yìí títí wọ next year February mo ní oríṣiríṣi nǹkan ló máa rí alpha ṣó ti ń ṣe ṣó ti ń rí bó ṣe ń lọ irú ẹkùn kan ṣó ń lọ ṣé gbogbo ẹ̀ ń lọ bí bàbá Tinubu ti ń dún lọ́mọ ẹ̀ ń dún igbó bí bàbá Tinubu ti ń dún bẹ́ẹ̀ ni ìrẹ́kùn ń dún lálálá ẹ̀yin kan wá fapájọ́rí ẹ̀ fẹsẹ̀ jọlẹ̀ o ẹ̀yin bàbá mi ẹgún àsán bó o bá wá lóṣó tó bá ní àjẹ́ bá mi fi tì wọ́n lẹ́yìn ọmọ Yorùbá tá a bá sọ wípé a fẹ́ àtúnṣe fún ìran wa a fẹ́ ìtẹ̀síwájú mo ní ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá Tinubu má bá wọn pẹ̀lú ọbọ̀ jáwúra mo ní tí ọmọ Yíbò bá ń sọ wípé Tinubu ò ṣe nǹkan kan ọmọ Yíbò sọ wípé bí òbí bá débẹ̀ kó máa yọ túpì kó ṣàjí kó máa sùn kó ṣàwámbí àti president ọmọ Yíbò wọ́n ní kò sí nǹkan tó kan anybody àwọn lọ́ọ̀fù ẹ̀ bẹ́ẹ̀ tó ráyé ẹ̀ bàbá Tinubu ò débẹ̀ kó máa jí kó máa sùn má bá wọn sí ní di propaganda ẹni ọmọ Yorùbá tó bá ti àtáàkì ọ̀rọ̀ state police yìí ó ti mọ́wọ́ kan mí ìdání ẹjẹ́ afurasíra wa mo dẹ̀ tún ti sọ fún ẹ wípé àsìkò tá a wà yìí gbogbo situation tó ń ṣẹlẹ̀ ó máa ṣe kí ni ó máa jẹ́ kí a mọ àwọn ọmọ àlè àárín wa má rò toró ń dérúkọ Yorùbá má rò poró jẹ́ Yorùbá má rò kó sọ pé fámìlì tóun ti wá lélẹ̀ ọmọ àlè ti pọ̀jọ́ ọmọ ọkọ lọ ọ̀rọ̀ ẹnu wọn ìwà wọn àti everything tó ṣẹlẹ̀ lórí situation tá a wà tí Nàìjíríà ń gbóná lálálà ó la fi máa dára wa mọ̀ kí làlàyé tó rí gbọ́ nínú ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí mo tún kí wa kú oríire congratulations bàbá Tinubu respect bá mi pva ẹ ṣe ó ti mọ̀ pé ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ẹ wá gbọ́ ó ti dójú ẹ̀ ọba Ọ̀bìnní ti yarí olórí ọ̀rọ̀ insecurity náà ni wọ́n ní níbi tá a dé dúró ọ̀rọ̀ insecurity kò ṣeé dúró wò mọ́ àwọn náà ti tọwọ́ lébọ̀ kínní tá à ń wí ṣó ti gbọ́
ọba Benin ọba àtọ́pẹ̀yẹ iṣẹ́ ọba tọ́ ọba gbó ọba pẹ́láyé àṣẹ. bẹ́ẹ̀ ni kì í ṣọba Benin nìkan Olú of Warri gan ti dá sọ́rọ̀ yìí. kí ló wá ṣẹlẹ̀? wọ́n ti pe gbogbo oṣù àtàjẹ́ tó ń bẹ ní Edo State àti Delta. wọ́n ní oníkálukú ó yá àsìkò tá a wà yìí ẹ mú gbogbo ẹ̀ dá gbogbo agbára yín jọ. ẹ̀yin oníṣẹ̀ṣe ó yá ẹ máa bọ̀. ẹ jẹ́ ká lẹ́tà yẹn fún yín kí tó gbé yín lọ síbi fídíò. Benin Traditional Council Ọba of Benin Palace Public Announcement. The Palace Public Announcement is issued on the authority of His Royal Majesty Omonoba Nedo Ukwu Opolopolo Ewuare II CFR Ọba of Benin. Having taken due cognizance of the prevailing security situation within Edo State and the nation at large, His Royal Majesty Oba Omonoba Nedo Ukwu Opolopolo Ewuare II CFR Ọba of Benin has deemed it necessary and expedient to further explore traditional and strategic means to complement the initiative of government forward the restoration of peace, order and security in our domain. Ó dẹ̀ ti mọ̀ náà wípé kò ń ṣe ibẹ̀ nìkan ni mò ń lọ. Mo ní bàbá Tinubu ń ṣe bẹ̀bẹ̀ nírọ́ ni. Bàbá Tinubu ti bọwọ́ lùwé o. Wọ́n ní Fẹ́mi Gbàjà, bàbá mi Gbàjà CSO, Chief of Staff to the President. Wọ́n kówó jẹ o, ó ti dojúrú. Wọ́n náà kówó jẹ, wọ́n ti ní kí EFCC lọ gbé wọn. Àwọn gúrùpù kan ló kọ lẹ́tà sí bàbá Tinubu bá bọwọ́ lùwé. Ó yá ẹ lọ gbé ẹ lọ probe ẹ tó bá jẹ́ pé lóòótọ́ ló kówó jẹ ẹ do the needful tó yẹ ká ṣe fún. Ó dẹ̀ ní bàbá òṣìṣẹ́. Mò ń bọ̀ kí tó gbé fídíò wọlé. Tinubu asked to probe Chief of Staff Gbajabiamila over alleged kickback fraud. The organization also claimed that there was an alleged disagreement over funds, which was responsible for a reported dispute between Gbajabiamila and Prince Adeyemi Matthew. President Bola Tinubu has been asked to probe his Chief of Staff, Femi Gbajabiamila, and order a full, independent and transparent investigation into allegations of misconduct and alleged kickback request. In an open letter addressed to the President and copied to the Socio-Economic Rights and Accountability Project, Sarah Budge IT, Enough is Enough Nigeria, EIE Nigeria, a civil society, gbogbo gúrùpù yẹn ṣá wọ́n ṣàpọ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan tí wọ́n fi lẹ́tà gbàǹdì. We demand the immediate suspension of the Chief of Staff to the President, Femi Gbajabiamila, pending the outcome of a full, independent and transparent investigation into serious allegations related to the purported establishment, recognition and inclusion of the Presidential Economic Advisory Council, PEACE, and the Presidential Foreign Intervention Promotion Council, PFIPC. I can actually identify with, because even in my constituency, I worked a whole lot with widows. A whole lot. In fact, they always tell me, Windows Lawa, Windows Lawa, and all that. So I worked so much with them, and to the madam that just left, I don't even know the words to say. Honestly, I can only just say, I will look for 1 million naira to donate to you. I don't know where I will get the money from, because my own kind of politics, I don't steal. And that's the truth. I don't steal. I will look for that 1 million naira to donate. That's the madam. Yeah, that's over you here, man. I really think what you're doing is awesome. It has nothing, you see, even the Christian faith. Hey Joe, the question is for you, my beautiful people. Ní Surulere constituency tó wà ńbẹ̀, tí Desmond Elliot tó ti ṣiṣẹ́. Ẹ jọ̀ọ́ ṣó ṣiṣẹ́, ẹ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ wọn. Ẹ̀yin lẹ máa fún wa lóòótọ́. Má ṣe wá ẹ̀yin ìran mi, ẹ má ti àbòsí bọ̀. Má sọ wípé o hate ẹ̀. Ṣó ṣiṣẹ́, tó bá ṣiṣẹ́ jẹ́ ká mọ̀ níbi comment section. Tí ó bá ṣiṣẹ́, tòró ti sọ pé òun ṣiṣẹ́ o. Tí ó bá ṣiṣẹ́, yẹ ká tún mọ̀ at the same time. Ṣùgbọ́n ó ti lóhùn òṣòṣèlú kóhùn kówó yín jẹ. Ẹjọ́ ta ló wá kówó jẹ? Láti Lagos State, òkó fòfìrì àfi gbam Nasovila lórí bàbá Fẹ́mi Gbàjà. Mi ìrírí eléyìí rí o. Láti Surulere àfi fi bí ti kíní drone tí bàbá Bàmí Òòṣà irú ẹkùn tó ń lò akàn rí lórí òfurufú
àrùn pílẹ̀nì ó dàbọ̀ bábí kíyà nìyẹn lẹ́kọ̀ọ́ Ìgbòho ṣiṣẹ́ sẹ̀ gbé fúrò ẹ̀kọ́ àfìgbà tó kò kúrò ní Sùúrùlérè tó lọ sí Aso Villa mẹ́hàn. ẹ má bínú kọ́ńtì wo lẹwà tẹ́tí ń wò mí báwo ni wẹ́dà lọ́dọ̀ yín àwa ń sọ́mà ń Germany kò sí atẹ́gùn rárá kò ní ní wá lára ó gẹ́ta sí bíi Ọlọ́run ṣàánú Ọlọ́run tètè dá wa padà sí wíńtà wò ẹ̀rẹ̀ pé Ọlọ́run kò lè táyé lọ́rùn báwo ni ìwọ náà ṣe wá expect perfection lọ́dọ̀ mi oru yẹn lágbára ẹ má bínú tí n bá nu gbogbo ẹ̀. wọ́n jẹ́ ń tiwọn o wọ́n ní àwọn òṣèlú ká máa kówó ìlú jẹ àwọn òṣèlú ká fowó túlù ṣe kí aráàlú kí wọ́n gbádùn òṣèlú táwọn ń wá ṣe ń tiwọn nìyẹn ọwọ́ òun mọ́ ẹsẹ̀ òun mọ́ gbogbo ara òun ló mọ́ o gbogbo owó yín o ní Sùúrùlérè ṣé òun kówó yín jẹ òdànà tó bá wá rí bẹ́ẹ̀ Desmond Elliot ìwọ kọ́ ló máa wẹrẹ ẹ mọ́ bàbá gbàjà èmi ti ń gbọ́ gbàrà tán ti fi ń ṣe chief of staff to the president Bọ́lá Ahmed Tinubu náà ti gbé kéèsì yín wá mo pariwo ń gbà yín ṣé kò tó padà jáde báyìí wọ́n ní highest bidder ní ẹ̀dẹ̀ ń gba náírà bẹ́ẹ̀ tí ń gba dọ́là lẹ́ ń gba pound ẹ̀ ń gba euro lẹ́yìn ẹ̀ wá sọ Aso Villa iṣẹ́ ẹ̀ wá lọ kó àwọn incompetent soul ẹ lọ kó wọn sí ibẹ̀ ńgbà tó yẹ pé ta fún wọn ni ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀rẹ̀ wọn ò mọ nǹkan tí iṣẹ́ póòsì tó fi wọ́n sí wọn ò mọ nǹkan tó yẹ kó ṣe ń bẹ̀ gbogbo èèyàn ọmọ Yorùbá tẹ̀ sọ wípé bàbá Tinubu ó kó àwọn ọmọ Yorùbá sí gbogbo kí póòsì pátápátá mo ní òríjìnà ọmọ àlè ní ẹ tó bá rọ ọmọ Yorùbá tó jẹ́ spíkà àbí blọ́gà tó ń sọ òríjìnà ọmọ àlè ní ẹ máa gbé ẹ ṣépè ìgbà tí Jonathan wà bẹ àwọn wo ló kó síbẹ̀ ṣé kò ń ṣe àwọn ọmọ Ìgbò àwọn ọmọ Ìjọ àti àwọn nọdẹ́nà ló kó síbẹ̀ bí Yorùbá ṣe ṣiṣẹ́ fún tó ọmọ Yorùbá mélòó ló kó sínú ìjọba ẹ̀ ìgbà tí Buhari wà bẹ ẹjọ́ ọmọ Yorùbá mélòó ló kó síbẹ̀ torí ẹ máa ń ṣe bí ẹni tí nǹkan ti ń ṣe ń gbà míì àbòsí yín pọ̀ gan ẹ̀yin ọmọ Yorùbá o ẹnu ẹlẹ́wà yẹn Tinubu ò ní ìdí yín fún ẹni tìlẹ̀kùn ti mú gbogbo wa lọ́wọ́ bí ọ̀tá Tinubu bá ṣe hẹ̀ lẹ́nìí gbogbo nǹkan tó fẹ́ ṣe láyé ló ti ṣe àwa la nídìí ẹ̀ mo dẹ̀ sọ fún ẹjẹ́ afárábalẹ̀ ṣé Àtíkù ká lọ sọmọ ni àbí Obi àwọn náà la máa sọmọ ẹ̀dẹ̀ rí bá ṣe ń ṣe ó ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ṣẹ̀rọ pé kíní yẹn kàn yí sí àti ṣe gbìm lẹ́ẹ̀kan ni ẹ jẹ́ gbogbo nǹkan tá a bá fẹ́ kó ṣe ẹ jẹ́ ká máa pe àwọn tó súnmọ́ wọn àwọn ní ká dìmú mo ń rìpíìtì ọ̀rọ̀ yìí kí ló dé ṣé wọ́n rí gbogbo àwọn tí bàbá kó sí kipos tí wọ́n expect pé ó yẹ kán ṣiṣẹ́ bó ṣe yẹ kán ṣe táàrí iṣẹ́ wọn táàrẹ́ jẹ́ táàrómìíra àwọn ló yẹ ká mórúkọ wọn síta irú somebody like me ẹ fún mi lórúkọ wọn kẹjẹ́ ká fọkàn ẹ̀mí wọn já iye nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ látìgbà tí bàbá Tinubu ti débẹ̀ táwọn gba sálárì tó dẹ̀ ń gbowó ribiribi tí ààrẹ jẹ́ táàrómìíra ẹ jẹ́ ká gbédi wọn ra náà mọ́ rárá Tinubu èyí tí Tinubu ṣe é sì gbogbo yín dákẹ́ rárá mọ́jú ẹ gbójú bẹ́ẹ̀ ni pẹ́ẹ́rì ìkápọ̀ nìyẹn alábòsí ti pọ̀ jù Ọlọ́run má jẹ́ kó tẹ̀ pa yín ilẹ̀ Yorùbá recruitment of Ìrọ̀ẹ́kù media àbẹ́yẹ̀ orí bí Ìrọ̀ẹ́kù ṣe ṣàlàyé ọpẹ́lọpẹ́ Ìgbòho lára ọmọ Yorùbá mi ìṣẹ́ ní láti ṣe máa ṣàlàyé fún ẹ̀ náà bó ṣe ń lọ ṣé bó ti rí gbogbo fídíò káàkiri títí dórí drone bẹ́ẹ̀ ni bó ti ń ṣe nù ọmọkọ ìyẹn lẹ fi máa dán ọmọkọ mọ̀ yàtọ̀ sí ọmọ àlè báwo lè yọ ṣe máa wà almost 5 years tó ń kọ lẹ́tà tí tó jẹ́ pé lẹ́tà mo kọ lẹ́tà ọ̀tí ìgbà tí Ìgbòho wá ń wọ bó ṣe bí Ìgbòho náà ti kọ lẹ́tà lẹ́nu ìgbà tó débẹ̀ yìí ìgbà táwọn gómìnà tètè dáhùn wọ́n dẹ̀ rọra fàyà sí wípé kó tó di pé wọ́n pa àwọn èèyàn wọn tó ń gbà àgbègbà tó lọ pa obìnrin olóyún nílùú wọn náà rí pé yes ó ti dójú ẹ̀ báyìí àwọn ọmọ Fúlàní kan wọ́n wá bọ́ síta wọ́n wá ń gbó ẹnu àwọn ò ní fòdì hams wọn mi ò fẹ́ kẹ́ fọ́jú bó ṣe yẹ lọ má jẹ́ kó yẹ ẹ lẹ́nu àwọn ọmọ Yorùbá kan náà kó sábẹ́ àwọn Fúlàní ẹ̀tọ́ ní kó máa ṣe kinní yẹn àwọn ò rẹ́dí àti ṣe nǹkan kan Ìgbòho tó dẹ̀ ń ṣe ó ń bí wọn nínú bó bá lájẹ bó bá lóṣó gbogbo nǹkan kíkọ tó bá ní ṣé kò wá tó àsìkò tó máa fi ti ọmọ Adéyẹmọ lẹ́yìn àbí orí ọ̀tẹ̀ yẹn náà ló ṣe wà ọ̀tẹ̀ àtẹ̀ ẹ̀ rí kò lè yí ẹ yes so ìwọ tó bá láìkàbò sí ọ̀tẹ̀ àbí nǹkan kan o lè páàkì báyìí àbí kò yẹ we need a very wonderful people tí ọ̀rọ̀ yé tó ní àgbékalẹ̀ tí ò ṣe pé propaganda media tó jẹ́ pé propaganda náà fi ń jẹun bí ọ̀rọ̀ bá ṣe rí gbogbo ìrìn àjò tí Ìgbòho rìn sìn ó tó torí ìsìn náà fún any media tó ọpọlọpẹ láti sọ̀rọ̀ lé lórí láti mú òkun ọ̀rọ̀ jáde ńbẹ̀ nínú iṣẹ́ ribiribi tí Ìgbòho ń ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó bá wá rí bẹ́ẹ̀ bàbá ò lọ́rọ̀ kankan tó fẹ́ sọ lórí eléyìí a ní ìdí àwọn olórí pípé kò sí pé mo mọ̀ ẹ́ rí mi ò mọ̀ ẹ́ rí I no dey do that kind thing àwọn tẹ bá rẹ́dì
kún sí mi kò jẹ́ ká ṣiṣẹ́ kì í ṣe pé ká pòpò òṣì wọn bá tábà ṣe àtàbájá àti ìwà òkè we are good to go. tó bá wá rí bẹ́ẹ̀ tó bá ní interest ọ̀rọ̀ eléyìí ìrù ẹkùn oní kankan ṣe pẹ̀lú Yorùbá nation. ṣí Sunday Adéyẹmọ aka Ìgbòho ṣà owó baba dami àwọn ni wọ́n ní ìrù ẹkùn private security tí wọ́n ní. àbí kò yé yín kò ní kankan ṣe pẹ̀lú Yorùbá nation àbí ẹ mo jẹ́ mídíà Yorùbá nation mo speak fúgbò onígbà kan pé kinní kan èmi ò ní kẹ́nìbọ̀dì má speak lọ́fà ìrù ẹkùn o ṣùgbọ́n so far so good èmi Yeye Dara ní ṣí Sunday Adéyẹmọ Ìgbòho ni wọ́n fún mi ní go ahead kí n lọ recruit àwọn mídíà tí o rí pé tí ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ torí ọ̀rọ̀ yìí ó ti yàtọ̀ síra wọn ẹ má gbé gbára wọn ẹ má ṣe propaganda pẹ̀lú ọ̀rọ̀ ìrù ẹkùn àfẹ́ ìrù ẹkùn ó ṣe Yorùbá nation àwọn ọ̀tá àwọn ni wọ́n fi ìrù ẹkùn náà ṣe propaganda pẹ̀lú Ìgbòho àti ìrù ẹkùn ìwọ àtẹ̀mí we are there to defend him láti proclaim gbogbo iṣẹ́ gidi tó ń ṣe tí àwọn ọ̀tá tó fẹ́ bò mọ́lẹ̀ iṣẹ́ tèmi àti ẹ fẹ́ ṣe nìyẹn tí o ti wá rí má wàá bá mi pé bíyà torí owó èmi ò lówó kankan tó bá lo lọ́ọ̀fù Ìgbòho ó yá jẹ́ àjọ pawọ́pọ̀ ká ṣe ókè ẹ̀rù Dara ń bá ẹ̀ ìjọ̀gbọ̀n mídíà ó ti le jù ó ti burú jù tí mi ìbá lè tí mi ìburú wà láì wọ́n ti gbàgbé ọ̀tá mi níwọ̀n ba ìrìn àjò tèmi àti ẹjọ́ rìn inú Yorùbá nation. ẹ bá ti bá fídíò ìpàdé ẹ bá mi subscribe sí àníṣe a máa bọ́ nínú ìgbèkùn ojú máa ti gbogbo àwọn ẹni bí ilẹ̀ Yorùbá gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ ọmọ Yorùbá tí wọ́n bá wá dé kórí tata abẹ́dẹ́ gbogbo wọn pátápátá ojú máa tì wọ́n ìwọ Yorùbá máa bọ́ ẹ ṣe gan. ẹ máa wo fídíò tẹ́ ẹ wò yẹn o ẹ máa wo fídíò yẹn ó níbi tá à ń lọ bẹ́ẹ̀ o ẹ máa wo inú gbó kìjikìji. Itu sendiri salah dilihat saja. Aku kalau banyak tu. Ẹ máa wo fídíò yẹn dáadáa o ẹ máa wo àwọn nǹkan tẹ́ máa rí nínú fídíò yẹn ẹ wo àárín aginjù tí àwọn Fúlàní wà pẹ̀lú màálù yẹn ló máa ń dà sí gbogbo ní títì lálẹ́ tó máa fi kidnap. àwọn màálù kan ló wà níbí. yes ilé wọn ni máa ń hàì sínú. ìjọba wọn èèyàn kan wà ní gbóyè báyìí tí màá ti ṣe wà lóyè báyìí. sáìdì báyìí ló wà. sẹ́yìn màálù yẹn. lọ́wọ́lọ́wọ́ nìyẹn. iṣẹ́ tó máa dé yẹn mọ́ ṣe lọ́wọ́lọ́wọ́ ó sì máa gbé wa rìn jìnnà gan o gan. mo lérò pé gbogbo ilẹ̀ rí fídíò yẹn dáadáa báyìí. àwọn tó lè ta tẹ́nà lọ́mọ ẹ wo iṣẹ́ tí Májàsọ́lá ń ṣe bí mo ṣe bá yín sọ̀rọ̀ àwọn pípù yìí wọ́n ti padà yìnbọn fún àwọn ọmọlẹ́yìn Sunday Igboho kẹ́lẹ̀ mọ́ fáwọn pípù yìí ò bá wa ṣeré Igboho bá ti jà lọ o Igboho lọ láti lọ rescue èèyàn ni o Igboho lọ láti lọ wò pé kígbó ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ibo lẹ̀ yára bí ìsápamọ́ sí òun lọ́mọdé yẹn mọ́ bá lọ o lára àwọn tó tẹ̀lé ọmọdé yẹn mọ́ èèyàn kan ti ẹsẹ̀ gbá ọta bọ́ nígbà tó di ọ̀hàn kan láàrin àwọn àtàwọn Boko Haram ẹ wo olúbi tí wọ́n wà gbogbo ibi tẹ́tí rí màálù yẹn mo ṣe máa play another video fún wa tẹ́ wá wọnú aginjù dúrógó kí kidnapper kó yàn pamọ́ sínú igbó yẹn 6 months wàhálà ìwọ̀n lè mọ̀ pé wà bẹ̀ oṣù 6 gbáko kọ́ fi kó yàn pamọ́ sí inú igbó yẹn wọn ò ní mọ̀ pé ẹni yẹn wà bẹ̀ ibẹ̀ yẹn kọ́ làwa lọ ẹ ṣáà ti rí iṣẹ́ tó máa dé yẹn mọ́ ṣe ẹ jẹ́ play video mi fún yín ṣáà fídíò tí mo fẹ́ play fún yín kò tán síbẹ̀ o kò tán síbẹ̀ rárá àti rárá ẹ má bínú so ẹ wá wo fídíò tí mo fẹ́ tún play fún wa kí tó wá gbé wa débẹ̀ gangan ẹ wò ó ẹ wo àwọn Nàìjíríà mi náà ọmọ Adéyẹmọ ò sí mi Nàìjíríà mi ò sí mi àwọn OPC ń jà wọ́n bèèrè orí social media láti rí àwọn tí wọ́n tán ti ń bèèrè ẹ wọ àwọn Nàìjíríà ṣòjà báwọn náà ṣe fọ́gbó ẹni bá ṣe mí
Very good. Ṣé bẹ́ẹ̀ ti rí wọn? Ẹ wo bó ṣe mí. 4 hours, 5 hours, wọ́n ṣì wà lógbó wọn rìn. Bọ́ ọmọdé yẹmọ náà ṣe ń rìn nìyẹn. Tí bá pè gbá mi báyìí. Tí Mr. Wisdom bá róye rè tán rìn lọ́wọ́lọ́wọ́ fún mi báyìí, àmì adé ìjábá ìpè Ọlọ́run o. Láì ṣe wípé àwọn ènìyàn ni wọ́n kó wa sínú ìdààmú tí wọ́n wà. Ìdààmú tá wà lórílẹ̀-èdè Nàìjíríà kì í ṣàwọn ló kó wa sí. Tẹ́yìn kan wá sọ wípé Sunday Igboho wú Sunday Igboho. Tẹ́yìn kan bá sọ pé ọmọdé yẹn mo òṣìṣẹ́. Ẹ wo bí Nàìjíríà mi ṣe bí fikifiki nínú gbó nínú desert. Ẹ wo ọmọdé yẹn náà èyàn kan nìyẹn nínú gbó kìjikìji ẹ̀jẹ̀ gbẹ̀yìn débẹ̀ once mi ìfẹ́ gbà wá lásìkò ẹ bá máa ṣí ẹ̀ṣọ́ yìí. Iṣẹ́ ribiribi tí Sunday Igboho ṣe nìyẹn. Tẹ́yìn kan ní kí ló ṣe. Tẹ́yìn kan sọ wípé kí ni Sunday Igboho ṣe. Iṣẹ́ ribiribi òun lọ́mọdé yẹn mọ́ ṣe òun nìyẹn o ẹ máa wò. Ṣé ti rí wọn? Wọ́n fẹ́ wọnú gbọ́ ni o. Gbogbo tẹ́ ẹ rí yẹn wọ́n ti sẹ́ẹ̀tì dúróòmù sókè òun lẹ̀ ṣe gbọ́ fọ́lùmù kọ́kọ́ bíbẹ̀ mọ́. Dúróòmù ló kámẹ́rà gbogbo wọn yẹn, dúróòmù ló sẹ́ẹ̀tì lọ́yẹ o, dúróòmù ló wọnú gbó lọ́yẹ o. Ẹ wá máa wò dáadáa, ẹ máa bá lọ bó ṣe lọ. Ẹ máa wo bí dúróòmù yẹn bó ṣe lọ, ẹ wo bí dúróòmù yẹn ṣe capture gbogbo ẹ̀ lọ. Aláwọn pìsì káwọn náà ṣẹ̀ṣẹ̀ ilé yìí o, àfikọ́ jókòó sórí social media kọ́ máa bú Sunday Igboho, kọ́ máa lẹ̀ mọ́ máa dé yẹn mọ́. Ẹ máa wò ó lọ bí ta ṣe lọ sí ìjìgbẹ́ ó jù. Ẹ̀yin mọ́mì mi ẹ máa wo fídíò yẹn, ẹ mọ̀ pé kíní ló gbé dúróòmù ni, so ẹ ní gbọ́ voice kankan mọ́ bẹ̀. Ìṣọwọ́ dúróòmù ni ẹ kọ́ máa wo bí gbogbo ẹ ṣe ń lọ. Ẹ máa wá wo dáadáa, kẹ́ máa wo olúgbó yẹn, kẹ́ máa wo àárín gbó kìjìkìjì yẹn, kẹ́ máa wo àwọn Boko Haram àti màálù wọn níbẹ̀. Wọ́n á fi ṣe hideout. Ibi tó yẹ káwọn ìjọba kọ́ factory, kọ́kọ́ farm, kọ́kọ́ oríṣiríṣi nǹkan sí. Èkó tó fún pọ̀ yẹn kọ́kọ́ àwọn èèyàn látẹ̀kọ́ tó bá lọ dá ilé iṣẹ́ lẹ̀ sí gbogbo àwọn Ọ̀yọ́ state yìí. Àwọn èèyàn máa ṣí kúrò lẹ́kọ̀ọ́ wá ṣí lọ síbẹ̀. Èkó á free díẹ̀. Wọ́n gba tẹ́gùn àlàáfíà sára dáadáa nílùú Èkó yẹn. Ẹ wo bí ìlú Èkó ṣe fún pọ̀. Ẹ wo ilẹ̀ bó ṣe lọ rẹ́rẹ́rẹ́. Inú igbó yìí làwọn pípọ̀ máa gbà láti Ògbómọ̀ṣọ́ dé Kánò. Wọ́n ti mọ gbogbo ibi tó máa gbà nínú igbó yìí. Wọ́n á dẹ̀ máa kóyàn rìn lọ nínú igbó kìjikìji yìí. Nínú igbó kìjikìji wọ́n máa kóyàn rìn lọ. Ẹ wáyé lóde. Òun lẹ́ wò lọ yẹ o. Dúróòmù ló capture gbogbo ẹ o. Àwọn wà ní ẹnu gbólóhùn tó ti wo gbogbo ẹ o, so that wọ́n lè mọ ibi tó máa rìn sí. Tí ó bá ṣe ọpẹ́lọpẹ́ Ọlọ́run, àwọn pípọ̀ ti set àwọn bomb sínú gbó. Ẹ wo bí gbó ṣe dírèlì lọ. Ẹ bá wo fídíò yẹn dáadáa, ẹ máa rí àwọn màálù nínú gbó kìjikìji yẹn. Ṣé màálù nìkan ló máa wà nínú gbó yẹn? Ṣé kò sí àwọn tó dá wọn síbẹ̀? Àwọn màálù yẹn ló máa dà síta lálẹ́. Mọ́tò tó bá ti bọ̀ báyìí, wọ́n á da màálù sí wọn níwájú. Táwọn yẹn bá ti lè tẹ bírèkì báyìí, wọ́n á kidnap wọn. Tó bá ti lè tẹ bírèkì báyìí, wọ́n ti kidnap wọn lọ. Pẹ̀lú gbogbo tẹ́lifíṣ, kí ni èròǹgbà títí yín? Ẹ ti ríṣẹ́ tí Sunday Igboho ṣe, ẹ ti ríṣẹ́ táwọn Nàìjíríà ṣojà ṣe, kí wá lè rògbà yín? Ṣé rí pé ohun tó wà lẹ́yìn sí ó ti ṣèjọba lọ́wọ́? Àwọn lọ́ba wa débi tá dé, ó ti wá ṣòwò lọ́wọ́. Torí tó bá ṣòwò lọ́wọ́ ni àwọn ará bí òní nífọ̀n lè kan náà lọ́sàn-án gan kí wọ́n dẹ̀ máa kọjá lọ kọjá bọ̀ lórí ọ̀kadà kí Nigerian police tún máa juwọ́ sí wọn pé láyọ̀ o ẹ ń lọ láyọ̀ ẹ ń bọ̀ láyọ̀. Tí ó bá juwọ́ ni Nigerian police ò ní máa juwọ́ sí wọn. Àwọn kan wá kọ̀dẹ́mù Nigerian police tó juwọ́ sí wọn. Ẹ jọ kí lẹ fẹ́ kí Nigerian police ṣe? Ṣé fẹ́ kọ́ pa ni? Ṣé wọ́n fẹ́ kọ́ pa Nigerian police ni? Nígbà Nigerian police méjì wà ń dúró tí àwọn ewu kútu ọ̀kadà tó tó ìkọjá tí wọ́n dẹ̀ ti kọjú ìbọn sí wọn, èyí tó yẹ kó máa fi bá wọn ọlọ́pàá yẹn dúpẹ́ pé ẹ̀yin yìí kò ṣọ̀pẹ́ máa kú lọ́dún yìí, ikú yíyẹ.
àwọn èèyàn kàn dẹ́mu wọn wípé ṣe ló yẹ kó fèsì wọn ṣó ṣeé ṣe ṣá ẹ wò bọ́ tó wà lọ́wọ́ ọlọ́pàá ẹ wò àwọn ọ̀bọ tí Boko Haram kó dání ṣó jọra wọn ṣé wọ́n lè fèsì ẹ̀ ṣé wọ́n lè gbé gẹ̀ẹ́sì ṣé wọ́n lè gbé gẹ̀ẹ́sì ọmọ Yorùbá àsìkò tó yẹ kí gbogbo wa ká jókòó ká bára wa sọ tó jẹ́ àsọyé ká sọ àsọyé pọ̀ tó múnádóko báwo la ṣe fẹ́ bọ́ ọ̀nà wo la fẹ́ gbégbà láti sọ́pọ́tì ìlú ẹkùn ọ̀nà wo lèmi àti yíbọ̀ táwa náà lè tọ̀ láti sọ́pọ́tì ìlú ẹkùn because àwa la pè fún ìjọba Nàìjíríà dẹ̀ fún wa a lè dá ìlú ẹkùn dá ìjọba Nàìjíríà ìjọba Nàìjíríà wọn tí ráyè òjò tó ara wọn débi tí wọ́n máa ráyè ti ìlú ẹkùn débi tí wọ́n máa ráyè ti ìlú ẹkùn gbogbo kìíní ló yẹ kájọ bára wa sọ kájọ ràròjinlẹ̀ lé lórí pé ọ̀nà wo la fẹ́ gbégbà bí eré oṣù méjì lọ pé nísìbáyìí àwọn arẹwà àwọn tòkè ọya náà wọ́n bá bàbá Tinubu pò pé láti ìgbà tó ti kó àwọn èèyàn káàkiri especially ní bọ́ọ̀lù ní Portland àbí kí ló ti pè orúkọ state yẹn tó ti kó wọn káàkiri wọ́n ní wàhálà yìí ò pọ̀ tó báyìí wáyé tó jẹ́ pé gbàtọ́ wá kó wọn nílẹ̀ Yorùbá ní wàhálà pọ̀ wàhálà máa pọ̀ nítorí àwọn oṣọmọ alẹ́ àwa ò pé ogun àbáwọn support nǹkan burúkú látilẹ̀ ẹ̀yin ará òkè lọ́hùn ilẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe tẹ́ fi kó Boko Haram wọlé sí Nàìjíríà elédè yìí ni wọ́n abẹ́ gbọ́pọ̀ àwọn kan ló wà nínú ibìkan tó ń sọ Yorùbá tó kó wọlé tó wá di Boko Haram sínú Nàìjíríà no kò sí ohun tó jọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́mọ́ bẹ́ẹ̀ ṣe tẹ́ fi connect àwọn Boko Haram tó fi wọlé sí ilẹ̀ káàró òjìrì tó fi wọlé sí gbogbo Nàìjíríà ní sọ́kọ́ bàbá Tinubu pò gbogbo ẹ̀ tó wálé tó yìí tó jẹ́ pé àwọn tilẹ̀ Yorùbá ni wọ́n wá síbi ni wọ́n dákẹ́ ẹ máa wáyé lóde ọmọ Yorùbá tàtà ẹ jí ẹ má sùn o ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn o àwọn pípù ìwọ̀n ọ̀bá wa mú ní ṣeré pẹ̀lú gbogbo bí olóyè Májàsọ́lá ṣe gbìyànjú tó bẹ́ẹ̀ làwọn pípù yìí ni wọ́n hùwà ibi wọn nìṣó wọn ò síbi àti máa lọ sí ìletò lọ pa àwọn èèyàn pẹ̀lú gbogbo bí àwọn Nigerian force àwọn Nigerian soldier bí àwọn náà ṣe gbìyànjú tó ṣé mọ́ ní Nigerian soldier tẹ̀bí wọ́n ti lọ sí táwọn arábí ti padà lò wọn ló ń kà nítorí díẹ̀ yìí ọmọ Yorùbá tàtà ẹja àmọ́ ohun tá à ń ṣe o ìkóríta tá a dé ó yàtọ̀ sí ìkóríta àgbà tá à ń pariwo bọ̀ látẹ̀yìn tá à ń jẹra wa lẹ́sẹ̀ tá à ń ṣẹ̀tàánú ara wa eléyìí yàtọ̀ o. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.